kàyéfì nìròyìn náà jẹ́ fún ọ̀pọ̀ àwọn èèyàn tó mọ̀ gbajúgbajà babaláwo tó wà lágbègbè Ògìjò níjọba ìbílẹ̀ Ṣàgámù nípínlẹ̀ Ògùn ni ìyẹn Owólabí Adéfẹ́mi ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ojúnú tó jẹ́ afọ́jú babaláwo pẹ̀lú bó ṣe lu ìyá arúgbó ẹni ọdún mẹ́rìndínláàádọ́rùn 86 years of age kan ìyẹn Alhaja Alimat tó lù ní jìbìtì bíi mílíọ̀nù mọ́kàndínlógún náírà 19 million naira tó bá ọmọ Alhaja Alimat ìyẹn Bọ́sẹ̀ ó bá láṣepọ̀ ó tún bá ọmọ Bọ́sẹ̀ ìyẹn ọmọ Alhaja Alimat ó tún bá òun náà láṣepọ̀ tó kì í mọ́lẹ̀ tó kóná fún kárakára. Àwọn rédíò kan iná máa ń polówó Owólabí Adéfẹ́mi táwọn èèyàn ń pè ní Ojúnú nítorí tó máa ń lóun ní agbára láti rí nǹkan tí yóò ṣẹlẹ̀ pẹ̀lú bójú òun ṣe fọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn rédíò ló máa ń pariwo orúkọ ẹ̀ èyí tó jẹ́ kọ̀pọ̀ èèyàn gbàgbọ́ wípé alágbára ẹ̀dá ni àti pé bójú ẹ̀ ṣe fọ́ Ojúnú tó fi ń ríran ẹni ló jẹ́ ká máa pè tán fún ní ìnagijẹ Ojúnú. A gbọ́ wípé Alhaja Alimat tó ń gbé lágbègbè Mòwe níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Awólé nípínlẹ̀ Ògùn ó ní ìṣòro kọ́ àwọn ọmọ máa kú máa lójú. Ọmọ 15 children la gbọ́ pé Alhaja Alimat bí, ṣùgbọ́n tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní máa fò sánlẹ̀ kú lẹ́yọ kọ̀ọ̀kan títí tó fi kú 3 lójú ẹ̀. Àìpẹ́ yìí tí ọ̀kan tó wá ṣàìsàn nínú àwọn ọmọ náà iná mà lọ́kàn Alhaja Alimat kò balẹ̀ tó sì ń sáré kiri pé ọmọ òun kò tún gbọ́dọ̀ kú lójú òun. Ìdí èyí gan ìlà gbọ́ pé Alhaja Alimat nígbà tó gbọ́ ìpolówó Ojúnú lórí rédíò inú mà pé fóònù ẹ̀ tó sì kúrò láti Mòwe tó wọ ọkùnrin náà lọ sí Ògìjò. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ níṣẹ́ lójúnú mà bẹ̀rẹ̀ sí ní máa pa àwọn oríṣiríṣi irọ́ tó sọ pé tútù àtẹ̀bọ lọ̀rọ̀ gbà tó mú Alhaja Alimat wọnú àjàlẹ̀ ibi tó ti máa ń ṣe oríṣiríṣi jìbìtì tó sì jẹ́ pé ilé méjì tí ìyá náà tó fi ìgbà èwe ẹ̀kọ́ ìní ó ti tàdánù báyìí o tó sì kówó ẹ̀ lé Ojúnú lọ́wọ́. Èyí mà nìtún nìkan kọ́ níṣẹ́ lójúnú tó kí Bọ́sẹ̀ ọmọ ìyá náà mọ́lẹ̀ tó kó iná fún un bó ṣe ń bá a sùn ní ìtura inú tó ń bá a sùn díẹ̀ tí Bọ́sẹ̀ sì fìdí ẹ̀ múlẹ̀ pé ó bá òun sùn kárakára débi pé gbogbo abẹ́ ń ta òun. Kódà ó ló tó parọ́ fóun ipò ọmọ òun tó ṣẹlẹ̀ lógún ọdún tó jẹ́ arẹwà ọmọge ó ní ṣòro ó ní kò mú wá ó lóun tún mọ ọmọ òun débẹ̀ ó lọ́mọ òun padà sọ fóun pé Ojúnú tó bóun náà láṣepọ̀ ìyẹn pé ó bá ìyá àtọmọ sùn. Ní báyìí Ojúnú náà ti fìdí ẹ̀ múlẹ̀ o ó ní lóòótọ́ lòun lu Alhaja Alimat ní jìbìtì ṣùgbọ́n ó ní mílíọ̀nù 5 náírà ìnà òun lù ní jìbìtì ẹ̀ tóun yóò sì máa dá owó ẹ̀ padà tó bá fóun láàyè. Bákan náà ó ní Bọ́sẹ̀ tó ń pa irọ́ wípé òun bá láṣepọ̀ ó ní lóòótọ́ lòun bá láṣepọ̀ ṣùgbọ́n Bọ́sẹ̀ gan-an inú fa ìyá ẹ̀ lé òun lọ́wọ́ ó ní Bọ́sẹ̀ ló sọ fóun pé kó máa bóun gbá ìyá òun ó ní gbogbo owó tó ń gbà lọ́wọ́ Alhaja Alimat ìní Bọ́sẹ̀ náà ń gbà nù ẹ̀. Ní báyìí ọ̀rọ̀ ti dọ́dọ̀ àwọn agbófinró ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbọ́ ìpolówó Ojúnú tí wọ́n máa ń polówó ẹ̀nù rédíò iná ń gbé ṣépè báyìí o tí wọ́n sì ń sọ pé àwọn kò mọ̀ pé baba ńlá oníjìbìtì ìlọkùnrin náà àfi bá ṣìírí ẹ̀ ṣe tú báyìí.